Wàtún mọ́lẹ̀ sókun ayé mi. Wàtún mọ́lẹ̀ sókun ayé mi. Jọ̀wọ́ ìmọ́lẹ̀. Kule keje kofisa langa kakashilanga adende dende dúró. Arán mi sí ẹ. Fún mi lọ́wọ́. Ìwọ ni mo ń dúró dè. Fún mi lọ́wọ́. 1 naira. Just 1 naira. 1 naira. Just 1 naira. Ikú ọ̀rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Ikú rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Ikú paláwa ni. 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 Ta ló ń jẹ́ láwa ni? Ikú paláwa ni. Dúró. Mo mọ̀ pọ́rọ̀ ẹ̀ ń gbà mí ó máa ń talè. Bọ́ àní láwa ní ìràn wa o. Ìran ọkọ mi wọn ní láwa ni. Èmi ò dẹ̀ mi èèyàn tó ń jẹ́ láwa ni. Mi sọ pé mo pàdé èèyàn kan tó ń jẹ́ láwa ni rí. Ẹgbẹ́ àwẹ̀ ìwọ àti ọkọ ẹ̀ ẹgbẹ́ àwẹ̀ ọjọ́ méje ẹyọ kan. Ó lè jẹ́ dúdú, ó lè jẹ́ funfun, ó lè jẹ́ black, ó lè jẹ́ brown, ó lè jẹ́ white. Ẹgbẹ́ àwẹ̀. Èmi sọ tèmi, ó di tiẹ̀, wọ́n á bẹ̀ wò ó. Ṣéṣe kúlé, ṣéṣe kò fi sá. Dáàdì ló fẹ́. Ọmọ mi nífẹ̀ẹ́. Ẹ má bínú. Ẹ lọ kí ló ṣẹlẹ̀? Àbí mo ní short memory rẹ? No, mo rántí pé mo sọ fún yín wípé wọ́n ní ká gbàwẹ̀ nínú ilé yìí. Mi ò gbàgbé. Ok, ẹ gbàgbé. Bí èmi ni mo wá ń rí ojú mi wà blurry àbí ẹ jọ ṣe jẹun ní abẹ́ṣe fẹ́ bu oúnjẹ àbí kò yé mi. Mo mú mi lórí oúnjẹ tí mo ṣe jẹ ni. Kí ni nǹkan tó ń mú? Kí ló ṣẹlẹ̀? Dáàdì nífẹ̀ẹ́ mi mú mi lórí oúnjẹ. Tí mo ní pé wọ́n ní ká gbàwẹ̀ nínú ilé yìí ká má fi rí ogun ikú. Kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí? Mọ́ mi nífẹ̀ẹ́, kí ló dé tó ń take care personal báyìí? Wọ́n ní ká gbàwẹ̀. Ṣé wọ́n ti gbàgbé pé mi lọ́sà ni? Ẹ lọ́sà. Ọ̀sà yín wà manageable. Àmọ́ wọ́n ní ikú rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ nínú ilé ìtàdẹ̀ mọ̀. Ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín wípé ọ̀rọ̀ ọmọ yẹn ó máa ń ṣẹ. Ọ̀rọ̀ ọmọ wo? Ìmọ́lẹ̀ ń sọ̀rọ̀, òun sọ pé ọ̀rọ̀ ọmọ wo? Ìmọ́lẹ̀, ṣó ti gbàgbé pẹ́ni tó fún ẹ ní mẹ́sẹ̀jì wèrè ni? Àlá máa ń wá bí òwe ni. Tí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn àwọn abarapá tó bá sọ̀rọ̀ bí òwe lóye máa wá. Wèrè sọ̀rọ̀ obìnrin fún wèrè. Ó dẹ̀ take personal bẹ́ẹ̀. Wọ́n ní olówó ló ń sọ̀rọ̀ olówó, olòṣì ń sọ̀rọ̀ olòṣì. Wèrè ń sọ̀rọ̀ wèrè. Wèrè wá sọ̀rọ̀ fún èèyàn gidi, ó dẹ̀ take personal. Èmi náà ti ń ya wèrè nìyẹn. Kí lórí tó fi sọ bẹ́ẹ̀? Àbí kọ́tẹ́ sọ nìyẹn, mo ti di wèrè nìyẹn. Mo ti wá sọ pé kọ́lọ̀ má jẹ́ ká ya wèrè, mo sọ mọ́rọ̀ mi, Ọlọ́run ní jẹ́ kó ya wèrè. Now I want you to get it right. Èmi ló ń bá sọ̀rọ̀, èmi tó ń bá sọ̀rọ̀ mi ò ya wèrè náà. Lóòótọ́ wọ́n máa ń sọ pé ń gbà mí ọ̀rọ̀ wèrè ó máa ń ta. Bọ̀ má jẹ́ kí eléyìí tà débi pé o máa mú kókókókó. O ti mú kókókókó jù. You are too personal about this. Wèrè sọ̀rọ̀ fún ẹ ọdẹ ń gbà bẹ́ẹ̀. Mi ò ṣe ní mu kókókókó. Ó dáa. Ẹ jẹ́ ká tún gbà pé wèrè nìyẹn, ọ̀rọ̀ wèrè ni. Ṣẹ́yìn gbàgbé àlá tèmi sọ fún yín wípé mo lá. Especially lórí ẹ̀yin gangan. Kí ló ṣe?
Baby! Babe! Babe! Don't do this now. No. Babe! Mo gbẹ́ o! Babe! Mo gbẹ́ o! Ẹ dá mi o! Babe! Babe! Ok, ọlọ́run wà já mọ́jọ́ kú, ọlọ́run wà já ka ọjọ́ kú. Ó sọ̀rọ̀ wèrè, ikú rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Ó sọ̀rọ̀ àlátọ́lá, ọ̀rọ̀ ikú the same thing náà ni. Jẹ́ kí n sọ fún ẹ. Ẹni tó kánjú kú, tó ń pẹ́ wọ́n gist ọ̀rọ̀ ọ̀run, wọ́n gist ẹ̀ ní etí ẹ̀ ló ń gbà ọ̀run ló lọ ní 102 nínú family wa. Ẹ̀mí wa máa ń gùn. Báyìí kí ọ̀kan sọ̀rọ̀ kókó wá gbé láyà kókó. Ok, èmi ò gbàwẹ̀ nìyẹn torí pé mo ní ọ̀sà, mo ní reason ó dẹ̀ jẹ̀ ní o. Náà ìwọ wá rò nínú àlá ẹ̀. Ọkọ mi ní ọ̀sà wọn lálàkùsí. Àlá yẹn ń sọ fún ẹ, ó ń ṣí ẹ létí ń pé ọkọ mi jẹ́ kó máa jẹun time to time. Because ọ̀sà lè pa tí ó bá jù. Dáàdì nífẹ̀ẹ́ mi. Wèrè sọ̀rọ̀ fún ẹ náà, ọ̀rọ̀ ikú náà ni. Nígbẹ́ tí ọkọ mi ò bá jẹun, ó máa kú sójú àbí kò jọ. Now ọ̀rọ̀ àlá mẹ́sẹ̀jì ó máa ń wá bí òwe ni. Ó lè jẹ́ pé nínú street ọ̀fẹ́ kú. Wèrè sọ̀rọ̀ fún ìwọ náà lálálà. Inú street ló ti fẹ́ ṣẹlẹ̀ kì í ṣe nínú ilé wa. Nínú ilé tiwa ikú kankan ò lè rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Wọlé Ṣóyínká of Àwàtà. Ìwọ náà Joseph Ọlálà. Ẹ̀rín yín pa mí. Ẹ̀rẹ̀ má fi ti yín kó bá mi. Ẹ má fi ti yín kó bá mi o. Èmi yìí mi sì rẹ́dí láti lọ bí kankan. Mi ìdẹ̀ lè sunkún lórí ọmọ mi ìdẹ̀ rẹ́dí láti ṣòpó. Kí ni big deal nù kẹ́ gbàwẹ̀? Now I get you right. Relationship tó wà láàrin wa àti màmí o ti tap a lot of things from her. Now wo bó ṣe act bí màmí. Màmí náà sọ bẹ́ẹ̀ fún dáàdì mi. Ẹ má kó bá mi, ẹ má kó bá mi, ẹ má kó bá mi. Mi ò payá mi kọ́mọ kan má pa mí. Ẹ má ní mi lára, ẹ má dà mí láàmú. Bẹ́ẹ̀ ni màmí ṣe máa sọ fún dáàdì mi gbogbo gbà títí. Ó gbàwẹ̀, ó gbàdúrà, ó dáàbò bo bàbá mi. Ṣé kí n má tán ẹ̀? Bàbá mi fọwọ́ pawó fún ìdíkì tóbi. Now you are the mother in this family. Gbogbo àlá mẹ́sẹ̀gì gbàwẹ̀ gbàdúrà àdúrà wàhálà ẹ̀ kò ní lọ láìṣe. Ó dáa. Ó ti yẹ bẹ́ẹ̀ ẹnì kankan ò ní kọjú kú gbàwẹ̀ àbí ṣé kò gbàwẹ̀. Ó yé mi, èmi ni kí n kú lórí yín. Àwẹ̀ tèmi nìkan kan wọ́n ní ká jọ gbàwẹ̀ ni. Wọ́n ní àjọ gbà ni ó dẹ̀ máa gbà. Your fasting is cover this family with the blood of Jesus. Ó lè kó bá mi. Ó lè kó bá mi. Tí bá tún rí ọwọ́ yín nínú kankan nù lé. Ẹ má kí n bá yín gbómi. Ẹ wá gbà. I will take another one from you. Dáàdì nífẹ̀ẹ́ mi. Má jẹ́ ẹran ẹ̀ sí mọ́mí ẹ̀ o. Má jẹ́ ẹran ẹ̀ sí wọn o. Torí ìyá kan lè wá tọ́mọ tí kọ́mọ kan wá pa mí o. Àtọ́sí ọmọ. Òun mi rántí màmí. Màmí tí wọ́n ń sọ yẹn, wọ́n ti kọ́kọ́ pè lágàn ni. Ìyá kan bẹ tán pè lágàn. Wọ́n ti kọ́kọ́ pè màmí lágàn ni. Nígbà tó bímọ báyìí, everybody lanu ni pé àgbọn padà dọ́lọ́mọ láyé. Má ràn mí sí màmí bó tẹ̀ ràn mí. Ọ̀kọ̀ṣẹ́ ni mí. I'm going nowhere mi lè jíṣẹ́ fẹ́ni tó ti kú. Ó dé wọ̀n mi kí n dúpẹ́ o. Ọ̀nkú ẹ jọ̀ọ́ ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo dá yín dúró. Lady kan ni mò ń wá. Ó máa ń jíṣẹ́ fáwọn èèyàn bẹ́ẹ̀ ó máa ń ràn fáwọn èèyàn. Mo ti wá káàkiri gbogbo ibi tí mo mọ̀ pé ó lè dúró sí mi ò rí bẹ́ẹ̀. Ìmọ́lẹ̀ lórúkọ ẹ̀. So mi ò mọ̀ bóyá bá mi kó fìrí ẹ̀ lẹ́niwẹ̀. Àdúgbò yìí ó máa ń jíṣẹ́ káàkiri ó dàbẹ̀ ẹni tí ó dá pé báyìí. Ìmọ́lẹ̀ ṣé kò ń ṣe èrò tó máa ń kọrin káàkiri yẹn. Òun náà ni. Kò sí nǹkan kan ó ṣe mí lóore ni ó dẹ̀ wù mí kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mi ò dẹ̀ rí mo ti wá gbogbo ibi tí mo mọ̀ pé ó máa ń jẹ̀sí ni mo ti wá káàkiri mi ò rí. Táwọn mo ti rí last o ní sáré pọ̀ ṣọlá yẹn mi dẹ̀ mọ̀ bóyá ó sì wà ń bẹ̀ o. Ẹ wo ó tiẹ̀ ti dá ṣe rí èmi mi ò mọ ibi tó ń jẹ́ púpọ̀ ṣọlá ṣe bẹ́ẹ̀ yín mọ̀ bẹ̀ ẹ máa ní ìdí ọ̀pọ̀ yín kẹ́kọ̀ọ́ mú mi débẹ̀ ẹ jọ. ẹ máa lè dé ẹ o kọ́ ọ̀sẹ̀ kí mo ń lọ náà ṣáà ìpẹ́ pàdé mi bẹ́ẹ̀ ni mo ń lọ náà máa lè dé ẹ. Ó ti yé mi kò sí wàhálà ṣe ti tó bá jẹ́ yẹn ní kékeré nìyẹn ẹ̀yin kàn mú mi débẹ̀ kémi fojú mi rí mọ́lẹ̀ ẹ̀yin má wọrí. Rárá kò lè sí wàhálà ẹ ṣe. Ọ̀nkú ọ̀fà ṣé rí wọn lápàbẹ̀ yẹn. A máa wá ṣe nǹkan báyìí bó wọ́n lè rò pa tún lè wá sí báyìí. Ìmọ́lẹ̀ who are you? Ìmọ́lẹ̀ èmi ló jíṣẹ́ fún lọ́jọ́ yẹn gbogbo nǹkan tó dẹ̀ sọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí ní mo ṣe ní kí n wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo ti wá ẹ káàkiri mo ti dààmú. káyọ̀lẹ̀ kí lélẹ̀ kí ló fẹ́. èmi bàrẹ̀ ìwọ bàrẹ̀ ra.
kò bá dá kó o má lọ síbi tó fẹ́ lọ yẹn torí wípé àbúrò bàbá ẹ̀ tó rò pé ó ṣe tiẹ̀ kò ṣe tiẹ̀ ibi ẹ̀ ló fẹ́ ṣe. Mọ́lẹ̀ bọ́ọ̀lù ti mọ̀ pé mo lọ síbi nǹkan tẹ̀ gbà mí. èmi wí tèmi ó di tiẹ̀. wọ́n á bẹ̀ o. ìmọ́lẹ̀ 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 ohun tí mo fẹ́ wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kó tún mọ̀ mí kó dá mi mọ̀ torí Ọlọ́run torí bóyá màá wá dúpẹ́ lọ́jọ́ mi wọ́n mú ṣáà ti dúpẹ́ ó ṣe ẹ̀wọ́ ẹ̀dẹ̀rẹ̀ nǹkan tó ní kẹ́ ṣe é ṣe o. Praise the Lord, oh single, single. Praise the Lord, Alabia. Àmọ́ àwọn èèyàn Pétérù ọkùnrin àwọn ọjọ́ tí wọ́n ń gba àdúrà arábìnrin Rónà ó lọ sí èyí Màríà gbogbo wọn gbà lọ́wọ́ sí àmín lórúkọ Jésù hallelujah ọkọ mi ẹ wo ẹ jáde ni. mo ti múra tẹ́lẹ̀ kí mo fẹ́ jáde mo lè fílò mi ẹ báyìí mo padà sínú ilé ni àwọn ọ̀hún yìí ó fara pé ọ̀hún èṣù tó bá pààyàn látàrí ìyẹn máa wó mi tútù kiri ni àwọn ilé ìdẹ́kẹ̀rẹ́ mi ò fẹ́ jà nǹkan tó máa jẹ́ kó raise voice ẹ̀ nínú ilé yìí Ọlọ́run àánú mi jẹ́ Jésù Olúwa wa. àmín ó kúkú yé mi ẹ mọ̀ pé kò tí ì mẹ́yìn lára àwọn á sìn ó ti má wà lára kọ́tì tó ní ẹ nílò láti gbà èmi ń gbà àwẹ̀ fún ilé torí mi lè jẹ́ kí oògùn iṣu kan wá wọnú ilé mi ṣùgbọ́n ó máa tó mọ yín lára then it's fine tó bá jẹ́ pé àti wà nínú ilé ẹ máa fi ìgbà tán I'm cool with it ṣùgbọ́n mo bọ̀ ń báyìí ẹ máa pray èmi náà máa jọ yín sí. ìbẹ́ sọ lórí kúkú lẹ́wọ̀ kó kú òjijì kí ọ̀nà máa bá wọn díkedíke. Wow. Ẹbí kọ́ mi. Sọ́yà àti búrẹ́dì lẹ́jọ́ ń ṣe àdúrà látẹ̀kọ̀. Wà lọ́sàn-án ọgọ́ ní one hour. Ìwọ ọmọkùnrin mo ń gbọ́ ẹ̀mẹ́rin ni àbẹ́ mẹ́ta mi máa lose count torí èmi fúnra mi báyìí ó ti ń jọ pé mo ti lose count yẹ ìwọ gangan fúnra mi ò mọ̀ ẹ́ mọ́ mo ti lose count ìgbà tá a pàdé tí bá ṣe wà síbi tá a dé mo lose count. ó mọ̀ ìwọ ló shift lọ síbi tí mi ò sí. ok nọ́mọ̀ láàrin ìrìn àjọ ọmọkùnrin ìgbà lọ́wọ́ náà wà Ọlọ́run ló ń dán mi wò báyìí náà ẹ̀mí Ọlọ́run ló ń yá mi wò báyìí Ọlọ́run dán ìgbàgbọ́ mi wò lọ́wọ́ yìí ẹni tí ti máa ṣe play along gbàdúrà fi àdúrà tako léèṣù jìnnà sí mi gbogbo eléyìí tó ń ṣe tó ń sọ mi lọ́wọ́ sọ mi lẹ́sẹ̀ ó ń jẹ́ kí n máa fi bàbá ẹni pé mi láláì dá bí ẹni pé mi gangan láì dá tó gbogbo àwọn èèyàn ń pariwo pé àìdá bí ẹni pé mi láì dá kò dá bó ṣe ń ṣe yìí. ẹ gbà mí o ẹ máa tó ti pààrọ̀ ẹni o wọ́n pààrọ̀ ẹni early stage wọ́n pààrọ̀ ẹni because Ọlọ́run ń dán ẹ wò kémi tún máa gbàdúrà fún wọn lẹ́yìn tán ní gbàdúrà kú adúlọ̀ bá ṣe fẹ́ pa mí ni. àwọn pariwo àdúrà ṣé pé lèmi ṣẹlẹ̀ ẹ di ẹ̀mí ńlá gùn. ìyá ẹ ní ọjà ọmọ. ọ̀sà ni ò jẹ́ kó mọ̀ pé mi náà fẹ́ ọkàn ó wù mí kí n gbàwẹ̀ ọ̀sà ò jẹ́ ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu òun fanu fún ni ò jẹ́ ó wù mí kí n gbàwẹ̀ ọ̀sà yìí ni ò jẹ́ mo ń gbìyànjú mo ń try. ọ̀dà sí ìyẹn ló ṣe wá fẹ́ pa wá tó o bá fẹ́ kú dákú ẹ̀ kú o tó bá nùnú tí ikú bá nùnú mọ̀lẹ́bí yín ẹ dákun yín kú má fi tiẹ̀ kó bá mi. máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ orúkọ Jésù
agbára ẹ̀jẹ̀ Jésù gbogbo àwẹ̀ tí wọ́n ń gbà this house is covered with the blood of Jesus àwẹ̀ tó ń gbà ó máa cover ó dàbí kí n sẹ̀ngbò why ó ṣe ń bí kí n sẹ̀ngbò why ó ti padà yé mi o ó ti padà yé mi ẹ máa gbà mí ọmọkùnrin yìí náà rán sí mi ó dá mi lójú pé látàárọ̀ gan ẹ ti gbà kankan because this is one this is just one. torí Ọlọ́run ló jẹ́ ọmọ parọ́ fún ẹ eléyìí nílẹ̀ kẹta tí màá jẹ kété tó jáde mọ́ bọ́ọ̀lì tọ́kì. láago kan. wọ́n kìlọ̀ mo ti jẹ́ ọ̀dọ̀ jẹ́ mo ti parí ẹ̀yìn wọ́n á ń pè é búrẹ́dì kò mo ṣe ń dẹni mo ń jẹ oṣù máa rí fún ẹ̀ máa. oúnjẹ mẹ́ta kọ̀sán tó pọ̀ ẹ gbà mí tó torí Ọlọ́run àwọn ẹ̀wọ̀ gógógógógó ló wá gbà because wọ́n rántí wípé mo ní kó jẹun 12 òru kó o lè ní okun àti agbára láti gbàwẹ̀ náà ó ti jẹun ẹ̀mẹ́ta dáàdi nífẹ̀ẹ́ mi ó jẹun ẹ̀mẹ́ta kọ̀sán tó pọ̀. àwọn ẹni tó gbà mú ń gbàdúrà. bó ṣe wọlé position ló ti bá mi. ìwọ ọmọkùnrin. mo ń bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ mo ti ń rí àwọn áńgẹ́lì tó ń ṣe báyìí pé tí nìkan báyìí ló wọlé. ìwọ ọmọkùnrin. má ṣe bó ṣe ṣe. wọ́n ti padà rán ọmọ ìsìn. tàtú nìyẹn báyìí tàtú ni o tún ti rí àwọn dispatch lóúnjẹ. ìrẹ́ níbọ̀dì ló ń jẹ ìwọ ni kó má pàrọ̀ máa wà lálẹ́. ṣáà bí fẹ́mi àwọn kan àti bá ní fẹ́mi. tẹ̀mí bá mi ọ̀pá mi ṣì ọ̀pá mi máa lọ bẹ̀. Ìmọ̀lẹ̀ lè gbà lọ báyìí. Kí ló dé? Mo ti wo ibi méjì tí mo ti máa rí olówó òwe. Olówó ọmọdé ń fojú sunkún ọmọ Ọlọ́run máa gbà mí báyìí. Kọ́ mi nítorí Ọlọ́run ẹ ká sùn ẹ má bínú ẹ jọ Ìmọ̀lẹ̀ ni mò ń wá ẹ mọ wèrè tí ó wà ládùúgbò wa. Mo ti wo sport ẹ̀ tó máa ń jókòó sí bẹ́ẹ̀ mi rí ń bẹ̀. Má mọ̀ pé bí abẹ́ ṣe ń bọ̀ ẹ̀ ṣe é bá kó fìrí ẹ̀ ń bì kan ládùúgbò ń bì. Ìmọ̀lẹ̀ ẹsẹ̀ mọ́lẹ̀ dùn gan. Bí tí mo ti ń bọ̀ sí mo pàrẹ́ níbi Joshua Alámùtù kan bẹ́ẹ̀ ẹ bá dé tìbí bébí èlé bá ń bẹ́ ṣàrò. Joshua Alámùtù ẹ ṣe gan bàbá mi wèrè onígbé yín lọ́mọ lọ ẹ ṣe gan. Mo wá lóyè fún báyìí. Ẹ wò sà, mi ò fẹ́ sọ̀rọ̀ yìí níwájú ìyàwó yín fún káwá sùn bí báyìí. Ṣẹ́yìn tí owó ẹ ti gbìyànjú as a father. Ṣùgbọ́n ìṣòro ọmọ tó wà nù lẹ́yìn situation tó wà lágbára gan ni. I won't lie to you. Doctor, ìgbọ́ yìí. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ó dà pé ṣe ni tó ń build fear fún mi. Ẹ jẹ́ ká rọ́mọ yìí ẹ̀kan sáré lọ sáré bọ̀ ẹ̀ ń bèrè owó àdéhùn fún yín pẹ̀lú nǹkan tẹ́ ẹ̀ sọ tẹ́ ẹ̀ fẹ́ sọ lójú ìyá yìí kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí kò respond sí treatment yìí. Ẹ wò ó ẹ sà gbogbo nǹkan tó wà lẹ́sìn àdúrà ló gbà ó tí báyìí pé ẹ jẹ́ ọkùnrin mo fi ní ká wá sọ̀rọ̀ nígbà tí mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ọmọ tó wà nù lẹ́yìn situation rẹ̀ ó wà critical God. ọ̀rọ̀ aburú tó ń sọ tẹ́lẹ̀ má má jẹ́ kó ṣe ní. ọ̀rọ̀ ayé mi ọ̀rọ̀ ayé mi o ọ̀rọ̀ ayé mi o kò yẹ nìkan ó yà mọ̀ tó ń ké ìyá tó rẹ̀ mọ́ ò jẹ̀bi. Ojú ẹ ti jà. Please now. Nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ sí. Are you happy? Ó fi ìwà ìbìkítà ó fi gba ọmọ kan ṣoṣo lọ́wọ́ mi.
àwọn tó gbà wípé báyọ̀ ìgbà sọ́ọ̀bù wá sí ìrìn wọn ọ̀dọ̀ àgbọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ló tún wá gẹ́gẹ́ bí ohun tí wọ́n mọ tó ṣẹlẹ̀ nígbà tó ń kọ́ ẹ̀ fún pẹ́tẹ́lú rẹ̀ sì kọ́ ṣíṣe àti àkọ́kọ́ sí ìgbàlejò ló bá wù pé ọlọ́run wà pẹ̀lú mi àmọ́ àwọn èèyàn pẹ́tẹ́lú tí wọ́n kọ́ wọn lọ́jọ́ tí wọ́n ń gbà àdúrà arábìnrin ọlọ́ta ó lọ sí èyí gbogbo wọn ló wá sọ fún mi ó ń bọ́ sí wọn kọ ilẹ̀ àmọ́ nígbà tó máa ń sọ kò sábì àmọ́ tó máa gbàdúrà fún òun lóṣù tí kí ló bá sọ kó dánwò wọn ká ní mo mọ̀ pé bó ṣe máa ń tẹ̀lé ẹ bá ti fọ́ sára kí n gbìyànjú gbàwẹ̀ pátápátá ká ní pé mi mo lọ síbi tó mọ́ lọ ṣe bí ìgbà sàn. I'm so pain. Join our level. Kó o sọ sórí fúnfẹ́. Jẹ́jẹ́ ìgbéyàwó 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 ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó Hello, ladies and gentlemen. Àwọn akẹ́lẹ́ ń ṣe ẹ̀yìn bọ́ọ̀sì náà. Ẹ wá ẹ̀ bó tí wọ́n sọ fún kí wọ́n máa dúró dé mi kẹ́ tó máa gbówó mi wá. Ṣé ó di lọ́wọ́ kí n máa pè yín ni? Àlàyé bọ́bọ́ jàmú yẹn ló máa ń fún wa ní ìlú. Ọlá yín dẹ̀ lèmi ń gùn. Bí ìbá ti gún kan nu Ọlọ́run. Pé kí ni? O lè ṣe wèrè owó ojú mi, ó dàbò ti ya wèrè. Aláyé mo dẹ̀ sọ fún un. Wọ́n yẹn fún ẹ́ pẹ́rẹ́ tó fún ẹ ní iṣu yẹn. Wọ́n á ti gún kan méjì ń gò lọ́rùn nu wọn. Wá àlàyé bọ́bọ́ yẹn fún mi ní iṣu o. Wá ó dàbò ti ya wèrè. Ta lè lè yìí. Ta lè lè yìí. Ọ̀ríjínà lè lè yìí. Owó kò ní orí bẹ́ẹ̀. Ẹ wá kálẹ̀ yín kí lẹ fẹ́. Ẹ gbà báyìí. Gbà báyìí. Arákùnrin, arán mi sí ẹ. Arán mi sí ẹ. Wọ́n ní kí ìwọ má jáde fún ọjọ́ méje bẹ̀rẹ̀ láti ọ̀la torí pé tí ìwọ bá jáde ó léwu fún ẹ. Mo dáràn. Sobi tí mo dé wọ́n rán wèrè sí èmi. Wọ́n rán wọn sí wọn pé kémi má jáde. Àwọn olórun ẹ̀ sọ fún mi. Ọmọ ò gbà mí ni. Aláyé tí wọ́n bá jáde president ti wa. Tó dàgbọ́n tí ó bá jáde àwọn ọmọ sàbí tó wà lẹ́yìn bá lọ́jọ́ fẹ́ wà òkè. Mi ò dá sáà. Mo wí tèmi, ó di tiẹ̀, wọ́n á bẹ̀ wò ó. Mi ò dá sáà. Kí ló ṣe wèrè lé ó dà kórí òkú? Wá tó ó wí tèmi, ó di tiẹ̀, wọ́n á bẹ̀ wò ó. Ẹ jà wèrè ṣá. Olóyè burúkú kan wá sí ibà ọ̀nà òun jíṣẹ́ fún mẹ́ẹ̀dẹ̀ lè ṣe kọ́kọ́ ẹ̀dẹ̀ ń wò títí mo fi lọ mẹ́gbà. Aláyé kò rí bẹ́ẹ̀ tabaríkà lọ fọwọ́ kan alẹ́ gbẹ̀mí ẹ̀ sí lọ́rùn. Ó dàgbẹ́ ń ṣe èrè tó bá jẹ́ pé kan tó wọ́ọ̀sì jèrè ìlọ̀tẹ̀ yín máa dúró wèrè nìyà àbí ẹ̀ lè ní kọ̀ọ̀kan tẹ́ fẹ́ ṣe ẹ̀ lè protect mi lè gbẹ́kẹ̀lé yín. Aláyé kò ní ṣe ní tì. Kò ní ṣe ní tì. Tábà mú ìsà máa pa sí lọ́rùn. Ẹ kí ló dẹ̀ paná. Tápa ẹ kí ló máa wà láyé. Ó lórúkọ ẹ̀ fún ọ̀sẹ̀ lórúkọ ẹ̀. Àyà láyé ni yíyẹ ọ̀gá sí wa. Ìfọ̀tà máa ń ṣe orin lọ́ba dá sí.
aláyé kò ní bá jẹ fún ẹ̀mí gbọ́ kú ẹ̀. yóò sí nǹkan máa tójọ́ mẹ́ta. wà ẹ̀rí pé bí mo ṣe wọlé ojú mi ò rẹ́rìn rárá. ó jìnnà sí mi díẹ̀. àmọ́ nígbà tó bá ní sáré ẹnìyẹn ó gbọ́ ohun pétérù kò sí ilẹ̀kùn o. inú bí mi gan bí mo ṣe wà mo fẹ́ kẹ́ bá mi bà tìyàwó mi jẹ́ mo fẹ́ kẹ́ bá mi bà tiẹ̀ jẹ́ pátápátá ó lè jù bẹ́ẹ̀ lọ. báwo àjẹ́ tó máa ní tó ní pípa. n tó ṣe kí ìyàwó lé tó ti bímọ kó máa ṣèrànù káàkiri kò tó wá ṣèrànù lásán ó wá ń yẹ̀yẹ́ mi ládùúgbò tó jẹ́ pé gbogbo àwọn aládùúgbò tí mọ gbogbo nǹkan tó ń ṣe wọ́n á tún wá pé wọ́n á sọ fún mi èmi á tún máa ṣe màmá fi fẹ́ràn àṣẹlẹ́yà ni mò ń ṣe wọ́n wá fojú wò mí bíi pé mo ti jẹ̀fọ́ àbí mi ò gbọ́n àbí mi ò lọ́pọlọ wá ti dẹni ẹlẹ́yà tí bá ń lọ báyìí wọ́n máa yín sí mi pé ẹ̀wọ̀n èmi. báwo obìnrin jẹ rí nìyẹn kò wá sí wàhálà ìwà obìnrin náà nìyẹn bóyá àwọn kan ti wà níta bẹ́ẹ̀ yẹn tí wọ́n fẹ́ máa tán nígbà yìí tí wọ́n ti tán débi kú o ó dẹ̀bi kú ọ èmi á bá ẹ padà. bàbá mi ò fẹ́ ìbẹ̀ kó kú mo fẹ́ kó ṣẹ̀ sí mi kó ṣe lẹ́yà. má jẹ yẹn ìfúyàjẹ sí lọ́jà náà bá fi kú bó nàìjíríà. ẹ̀rọ bàbá tẹ́ bá ti pa yẹn ẹ̀yin ti fi kú bó láṣìírí mi èmi fẹ́ kó ṣe lẹ́yà ni kó ṣẹ̀ sí bó ṣe fi mí ṣe lẹ́yà ládùúgbò kẹ́lẹ́yà tiẹ̀ kó ju tèmi lọ kó tí mo fẹ́ nìyẹn. mo fẹ́ kó jẹ lẹ́yà. ajẹ́ni rẹ̀ wá ti bá ẹ̀. wọ́n ti máa ń ṣe dáadáa tèmi o tí wọ́n máa ń gbé jẹ́ wá bẹ́ẹ̀ mi tí wọ́n máa ń bẹ̀ mí náwó tí màá fi jẹ nǹkan. báyìí mo pé yàn dáadáa ni mí. èmi gbowó lọ́wọ́ ẹ̀. èmi gba owó kankan ní àwọn mi ní gba títì báyìí ní ọwọ́ tí wọ́n. abẹ ní gọ́rẹ́dì àti ná ẹni àmàùn sórí ọ̀rọ̀ yìí. a máa jẹ tí kan tí mo fẹ́ nìyẹn. tó bá ti di ọ̀la wàá bá ẹ̀ ọ̀la náà lájí ni o wàá bá ẹ̀ mi. abẹ́ ẹ̀ mọ tèmi ro lórí bó o pẹ́ máa ṣe fún mi lénìí ni. kí n dín àgbà títẹ pé kẹ́míìsì ń fẹ́ ra nǹkan. inú ti bí mo ṣe wà níbi kí bá fi tí ó bá ṣe pé ilé ìmọ̀ máa bá fẹsẹ̀ dá gbogbo. àdé bẹ́ẹ̀. inú bí mi bàbá. àjẹ́ tó bá máa pọ̀ ọmọ wọn kì í mẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ wọ́n jẹ́ ọ̀dọ̀la nígbà wọn náà wẹ̀. kékeré ń bà yìí kékeré ń bà yìí. ó ní pétérù ti wà lẹ́nu ọ̀nà àwọn tó gbàgbà sọ fún mi pé bára ẹ̀dà sọ́ọ̀mù wọ́n ṣe. wá kí ló ṣe ẹgbẹ́ bẹ dáhùn láàrin. àwọn kò ní í darí sí ìbákan wá kan. ìbákan ẹ gbé ìkọlù ra mi láìkí mú ìdí ara rẹ yìí. àwọn pàṣẹ wà ókè ṣé ibi tí gbọ́dọ̀ yẹ kó ṣe lọ. Kan tí mo fi pè yín ò lọ fà ṣe rí a máa kúrò nígbà ìsìn ìwọ mo fẹ́ kí wọ́n lọ tábà kí wọ́n dẹ̀ lọ site lọ gba gbogbo kan lé ẹ̀kẹ́ gbà èmi àti tìmádà yìí àjọ máa débi kan sìn bá tó wá dìrò lẹ̀ àjọ aláìgbà àti ìgbà bàjẹ́ pé our observation based on nǹkan tí wèrè yẹn já wa lánàá bẹ́ẹ̀ ni day one gbẹ̀rẹ̀gbẹ̀gbẹ̀ máa jáde. ṣé wọ́n ló já wèrè àbọ̀ olùjà ọ̀rọ̀ wèrè ló ń bá mi sọ yẹn náà kébi máa jáde ṣé ọmọ ọgọ tó wà láì fún tó fẹ́ ṣe lẹ́yìn ṣá gbára gbọ́rọ̀ wèrè kan kí n bá jáde bá yẹ pé wọ́n mú èmi àti àjọ ṣe ti mọ̀ pé ọkọ̀ tí mo fẹ́ ṣe lè ìwọ kọ̀ọ̀kan ni wọ́n sọ fún wèrè go stupid pélé ilé iṣẹ́ pé máa jáde. lọ́wọ́ ní ọmọ àṣeyẹ lórí ìlú máa fọ́ lọ́wọ́ lọ́wọ́ wèrè bẹ́ẹ̀ sọ̀rọ̀ òótọ́ ṣé wèrè bá sọ pé máa jẹun lónìí jẹun àbí wèrè lásán wèrè. àní yàtọ̀ sí yẹn gan-an ọmọ gba tánáyé ti wà lórí iṣẹ́ yìí wọ́n tún wá jà fẹ́ lọ lé mi ọmọ kọ́tà láfẹ́ mú kùn bẹ́ẹ̀
wá ní torí wéwèrè kan sọ̀rọ̀ pé kìnìkan kọ́ máa lọ ìyá ẹni fún ma bọ́ wa ni. wọ́n mọ̀ pé ìgbọ́ràn fún mi wọ́n sọ yẹn náà wàhálà ṣiṣẹ́ ṣe yẹ kó máa ṣe ẹni gba ẹ lọ́kàn ó ṣe ní ẹ̀ ẹni kò máa jẹun ṣùgbọ́n ẹni kò máa jẹun calm down. ọ̀rọ̀ kí ni ìwọ̀bọ̀ ìmá sọ́jí. àwọn èèyàn náà máa ń pọ̀ kí. ókè náà ní sí láàrin 7 days ẹ̀ táláyé bá jókòó sílé tó fẹ́ ká máa ní tó fẹ́ ká máa mú no me understand kí ni ká máa dé kí ni ká máa mú. ọ̀rọ̀ ayé mi o ọ̀rọ̀ ayé mi o bẹ́ẹ̀ wà á ọkọ̀ máa ń dàbí lọ́rùn bí tí mo gbé sílé ṣe bí ẹ̀ ń kidnap sí pẹ̀lú lẹ́sìn àti ìníjà kékeré tí ò tí ì tó ṣé ni wòye ń bá mi kidnap sí kò bá mi sọ̀rọ̀ nílé kò ní kí mi kò ní bá mi sọ̀rọ̀ tí bá dáná kò ní tí kò lè ṣe ọ̀dọ́ wà nígbà yìí. ìyá ọkọ yín náà. ọkọ mi ni olóyè burúkú yẹn. ṣé kò mọ̀ pé Chike ti bẹ̀rẹ̀ online class. kò mọ̀. Chike ń sọ fún wa pé ìyàwó ilé tó bá ní problem káà lọ máa dùn ún Ọlọ́run nǹkan tó sọ fún wa nìyẹn. jẹ́ fẹ́mi wọ́n ló ń tún yọ̀ bá tèmi ṣe. ẹ wo lò ní dùn inú nìkan màá dùn inú désàlẹ̀ màá fọ́pú ní ilé nìyẹn dáràn lọ́wọ́ mi Ọlọ́run sẹ́yìn. láti mú pẹ́ mú un fún mi. ìwà kẹ́kẹ́ mo fi láìpẹ́ mi ṣe mi ò ní láìpẹ́ láti wà lórí street wá bẹ́ẹ̀ kí n fọ́ gbogbo ẹ̀ ó ti tán yé ìpàdípa máa ṣe bó ṣe ṣe ń ṣe ẹ̀yin mi lọ́rùn ẹ̀ kọ́kọ́ bọ̀ kí mi jẹ́ ṣé kí n bọ́ ni. bọ́ṣọ bébì. kò sí táìmù táàbù. àbáyọ̀ ọkọ mi fẹ́ bá tó bá bá mi sọ̀rọ̀ ikú máa pa ni. Ọlọ́run ṣe yé kí ló ṣe jẹ́ tí mo ṣe wáyé mo ṣe ní pípé kò sí pọ́blẹ́mù yá akitì náà ló ń ta látẹ̀. ṣẹ́rí akitì tí mo fẹ́ ta yìí Ọlọ́run ó yàtọ̀ Ọlọ́run ẹ̀ ṣáà má wọlé. kó yá wá ta àwọn fíìlù tí gbẹ̀rù lẹ́kọ̀ọ́ tó ń ṣe kí ni gbogbo eléyìí tó ń ṣe kí ni eléyìí kí ni. Ọlọ́run ẹ̀ Ọlọ́run kí ló ṣẹlẹ̀ tí fẹ́ ṣe kọ̀ sí. kí ló ń ṣe báwo dé tọ́pù bí a ṣe kọ̀ sí bí a ṣe kọ̀ sí ara ní sùn. kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀. Ọlọ́run kí ló ṣẹlẹ̀. Ọlọ́run ẹ wò bí àtàkùn sí bí àtàkùn sí. takọ sí nbọ. àtàkùn sí ẹ má wọlé. wá ẹ má wọlé. yé. I'm okay. ẹjọ́ má fi mí ṣẹ̀ sí. ẹsẹ̀ ti kẹ́ ẹ̀ aṣọ ẹ̀dá. ìyá àlọ́ ọ̀dẹ ẹjọ́ tó lọ. ẹ ṣàánú mi ò dé. kí ló ṣẹlẹ̀ kí ló pè é sí ẹ kó sùn wọn lẹ́jọ́. kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ náà kí ló ṣẹlẹ̀. ẹ̀yin náà wá wo. alẹ́ ti balẹ̀ o fẹ́ sọ̀rọ̀ alẹ́ ti balẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. má dá yàjà mi báyìí kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. Ombi ni súnmọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ta lẹ́kọ̀ọ́ ni ọba súnmọ́ jáde tí wàá fún ẹ lọ́wọ́ súnmọ́ kò jí fún mi jọ.
ayé ti jẹlẹ̀. Ẹ wo ẹ ní sùn lẹ́yìn o. Ẹ wọ́n wá ìjà wẹ̀lẹ̀ ṣá. Báwo ni wọ́n ṣe jẹ́? Ẹ o àwọn yàrá yín lọ ti jáde ìyàwó yín lọ dáhùn àwọn ṣé lálọ́ bí rè? Ọkọ ẹ ni ọdún set nice man. Kí ló ṣẹlẹ̀ bí bá? Nígà ìyàwó ẹ àtàrà ẹ. Mi bá wọn sọ̀rọ̀ àwọn wọlé ẹgbẹ́ tó ń sọ fún pé Gaima ta ló ń bá sọ̀rọ̀ tó ń pè nígà. Ṣé kí ló ń bá yẹn? Jẹ́ gbọ́ràn kí ló ṣẹlẹ̀ bí? Máṣálá ìgbà tí ó jẹ́ ìlànà ó ní ìwà nìyẹn bóbì yẹn jó mo wá wẹ̀ ní màá bá mi chéǹjì ẹ̀ àwọn ni mo wá pè pé kọjọ. Slepa ara ẹ̀ mi ti slepa ó lọ́ọ́ change bọ́ọ̀bù. So ó bẹ change ẹ̀ ló fi bọ́ṣọ ìwọ náà bọ́ṣọ tó lúrò. Mo ní kọ́ bá mi chéǹjì bọ́ọ̀bù àwọn ló chéǹjì bọ́ọ̀bù àwọn chéǹjì bọ́ọ̀bù lọ́wọ́ ni mo rí bọ́ ní àwọn fẹ́ tàkìtì. Wow. Àwa ta ìkíní. Ó tàkìtì ó tàbí méjì nínú ilé. Àwa ta kẹta sí. Mẹ́ta ní kò jẹ́ ilé mi kan tó ṣe mí ìṣe kọ́kọ́ fún ọlọ́ọ̀bá yín mi o. Ẹjọ́ mọ́ pa ẹ̀yà. Mi ìmọ̀ kọ́kọ́ pọ̀ o. Ẹjọ́ mọ́ pa ẹ̀yà. Wọ́n sára ẹ̀ tẹ̀mí nípa wá change lọ. Lọ́wọ́ ṣe bí àná tó ṣẹlẹ̀. Wọ́n change lọ. Kò sí wàhálà. Kí tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ báyìí. Ìjọba àbá wọ́n ṣe àbí bá ọjọ́ kan tó lóhun gbogbo ọkùnrin tó bá ti sọ wípé ìyàwó ilé làwọn fẹ́ máa gorí ẹ̀ eré wọn rèé o. èmi sọ pé kí àtẹ̀mí ọ̀hún pẹ̀ wo adákéré lọ́dún òun rè máàrú ló pẹ́ bóyìnbó bá rú ọ̀run àwọ̀ adákéré lọ́dún ní ìlànà bàbá mi máa ń pè ní mágùn kí ni mo pè mágùn torí mo ṣe wà láàrin ọjọ́ méje tíyàwó ẹ bá ti dá kọjá gbogbo àwọn ọkùnrin tí ó bá ti ń gorí ẹ wọn máa dá kìtì ni ọ. ṣé mo fẹ́ nìyẹn. àmọ́ ilé ìkọ́jú ń bẹ̀ ni pé tó bá wá rẹ̀ tó bá gan kí wọ́n ṣẹlẹ̀ o. bàbá ẹ̀yin má wọrí ara yín ṣé ẹ̀mọ̀ ìyàwó mi tí mò ń sọ yìí ni. wọ́n ló mẹ́nu mọ́. kẹ́ tó rí 3-4 hours wọ́n ti máa gorí ẹ̀. ajá àdúgbò ni. sí wàhálà wọ́n ṣàrí kó gùn má bá ti gùn àgbọ̀n ni àgbọ̀n. ẹ bá ti ní ṣe kí fi ìwọ ni àbí. àwọn máa dé bí náà wà á kàn náà lẹ̀ báyìí akọ̀dá kọjá ni wọ́n bá ti dá kọjá ìwọ́dẹ̀ mú àtọ́jú ẹ̀ wà á dá padà fún ẹ̀mí ọ̀. kílẹ̀ tó fẹ́ gbà fún bàbá. mi ò gbọ́ nínú àwọn díẹ̀. ṣé kí n. ọ̀fẹ́ ni mo fún ẹja ọ̀fẹ́ ní gbàlà lọ́dọ̀ tẹ̀mí àmọ́ bá ní kí wọ́n má dá padà fún ẹ̀mí nìyí kó má jẹ́ pé wọn náà tún dé pé ìyàwó ẹnìkan náà tún dé nǹkan tí ìyàwó tẹ̀ ń jẹ wọn máa fi rẹ́ǹtì. ẹ wo bí tí bàbá ronú lọ kí n má lọ máa fi ṣe business pé ọ̀rẹ́ mi kíní kan wà tó máa lò fún ìyàwó ẹ lọ mú 1 million wa. Bàbá. tèmi ń tọ́ nìyẹn àmọ́ ìwọ ni máa dá kọjá fún ara ẹ o máa dá kọjá o. bàbá ó yẹ kẹ́ mọ̀ pé mo ṣáàpù ni. ẹnìkan ti dá kọjá bẹ́ẹ̀ ní mi ti ti dá kọjá rí o jẹ́ n bá mú náírà. ọkùnrin dá kọjá. ó dá kọjá ó dá kọjá ó kú. ẹni tí ó mọ ohun tó ṣẹlẹ̀ nígbà tó ń bá ọkùnrin rẹ̀ fún pẹ́tẹ́rù ló ṣe ṣùgbọ́n gbà tí àpẹẹrẹ sí ìgbàgbé ló wà wípé ọlọ́run wà pẹ̀lú òun àmọ́ àwọn èèyàn pẹ́tẹ́rù tí wọ́n ń ra wọn jọ tí wọ́n ń gba àdúrà arábìnrin ó lọ sí èyí gbogbo wọn gbàdúrà wá sọ fún mi ó gbọ́ tí wọ́n àmọ́ nígbà tó bá ní ìsàlẹ̀ ènìyàn ó gbọ́ ohun pétérù pétérù mi kò sí ìdẹ̀kùn ó padà lọ báwọn tó ń gbàdúrà ó ní pétérù ti wà lẹ́nu ọ̀nà àwọn tó ń gbàdúrà sọ fún mi pé báyà ìgbà sọ́ọ̀mù ìwà ṣìwèrè yìí. kò dórí mi ò mi ìmọ̀ba tó ń ṣe ò mi ọlọ́run bá ń gbọ́ mo lè fi anything mo lè fi búra sí. mi ti kọ́kọ́ mú. tó ya wèrè ara ètè mi. ó ti yé mi kò síbi téèyàn ń gbà lọ náà àtiwájú àtẹ̀yìn gbogbo ènìyàn ń gbà lọ ṣòro àwọn ọkùnrin ibi tiẹ̀ náà tí wọ́n sì kú láyé tó sọ wípé ìyàwó lé oníyàwó lé làwọn fẹ́ máa gorí ẹ̀ káwọn náà tẹ̀síwájú so tó bá tẹ̀síwájú àwọn náà gbére tiwọn. bọ̀bọ̀ ẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ kó lọ́ fà á.
ẹjọ́ sọ o jẹ́ kó jí o jẹ́ kó jí o. má ti kọ́ra ẹ̀kọ́ jọ ara ẹ wa ó lè ṣètọ́nà tẹ́lọ̀ máa jí ọwọ́ wọ́n náà wà ní àwọn tó ṣe é tà náà wọ́n náà wà ṣe tà ó yá jí gbé ní ìdarí wa ló ṣe bẹ́ẹ̀ ló gbé kíní jọ tó ìyá wèrè lọ́kọ́ lọ́wọ́ létí bẹ́ẹ̀ wo kí ni ọba wo ṣe ó dàbí òkè mo ti ń jẹ́ tù pẹ̀lú yáàbí ẹ fẹ́ rí fíìmù ẹ ní sùn lé ilé yìí má wọ́n rí olóyún gbogbo ilé yìí ní ayé ti bàjẹ́. ọkọ mi jọ tó yọ lọ́hùn jọ tó yọ lọ́hùn mi ní ṣe wé mọ̀ bóyá mo ti jẹ́wọ́ bóyá kò jẹ́ ti bọ́ọ̀bù. ó ń jẹ́wọ́ ní ọjà àti ó ń jẹ́wọ́ ní ọjà. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ kí ló ń lọ. Hello. gbogbo wọn gbàgbé wá sọ fún mi ó lọ sí ọkàn ilẹ̀kùn ṣùgbọ́n nígbà tó bá ní ti àwọn ènìyàn wọ́n gbọ́ ohun létí tù ó rọrùn fún yín náà kẹ́kọ̀ọ́ máa dó lára mọ́tò ní mọ́tò káàkiri bíi kíní náà mi ì fẹ́ dáadáa o mi ì fẹ́ dáadáa Fọlá ṣé o ṣe orí ìlànà parí. dára ma ṣe ìbà mi ó ń dẹ́rù bà mí kókó mi ṣe ìwé òun gbóyún kú sórí ẹsẹ̀ ara rẹ̀ tó fi rìn débi báyìí mo ní òun máa fún ẹ jáde padà wàá bí láyọ̀ wàá bí wẹ́rẹ́. má lọ bẹ̀ no ìyẹn ni mi ò fẹ́ gbọ́ rárá wọ́n máa ń fábẹ́ gbẹ̀bí wí wọ́n fábẹ́ gbẹ̀bí àgùntàn wọ́n ní fábẹ́ gbẹ̀bí ẹ̀ o kò possible ọmọ dára kí n tó débi báyìí mo lọ sí ọ̀dọ̀ màmá tó máa ń ṣe àgbo fún wa yẹn so màmá ẹ̀ bí àgbo kan fún ẹ̀ wọ́n ní abíwẹ́rẹ́ ni so tó bá ti lè gbìyànjú tó bá ti ní kò fọ̀rọ̀ ju kò ń dé half wẹ̀rẹ̀ ni màmá lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó sọ nìyẹn ó rẹ̀ mọ̀ pé àwọn arábíbà wọn ní ìlú ẹ̀kọ́ mi ó lòdì sí òfìṣẹ́ wọn so wọ́n máa tí ìgbẹ́ wọn wá lọ́wọ́ ni bóyá kí n try tí wọ́n bá ti pa tẹ́sẹ̀ bá ti pa wọn dúró ń bí dalẹ̀ so màá lè gbé fún wa lè lò tó bẹ́ẹ̀ tí wọ́n bá mọ̀ so máa jókòó dalẹ̀ so tó bá ti dọ́wọ́ alẹ́ máa fún ẹ̀ máa sáré mú ṣé ìgbẹ́ pẹ̀lẹ́ mà báwo wà lára yín. nurse kò tọ́jú ṣe wà pa ẹ̀pẹ̀lẹ́ ẹ̀lẹ́ kò tọ́jú o ẹ̀mí náà ń ṣe ìdílé báyìí kò pẹ́ sí ẹ̀ ń wò pé tí wọ́n bá ti ṣe tán pẹ̀lú ìwà ìlú sí dókítà. ó ní kí sáré wá òun dókítà láwọn fẹ́ rí. ok àwọn náà làwọn fẹ́ rí. bẹ́ẹ̀ni. oh good ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé mo ti wà láì pẹ̀lú wà á yọrí sí wọn láì. ok sá ẹ̀pẹ̀lẹ́ ẹ kò tọ́jú lọ sá. ẹ ṣe gan. àbí ṣé kí n sáré fún ẹ ní díẹ̀ lára bí kí n sáré díẹ̀ fún ara máa tó máa palẹ̀ ó ti get kò ní dàbí pé ilé ìfowópamọ́ yọ̀ ó ti get ok jẹ́ bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ ni gbogbo yẹn rí gbogbo ni wọ́n gbọ́dọ̀ gbogbo kọ́ọ̀kù nǹkan tí wàá dà mú bẹ́ẹ̀. Mr. Fala, doctor. Lórí ọ̀rọ̀ ìyàwó ilẹ̀ ṣe rí wọ́n ní ká wò gbà tí ẹ ti gbé madam débi láti máa lọ bí